A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni wọ́n ṣe ìbúra sáà ẹlẹ́ẹ̀kejì fún gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma pẹ̀lú igbákejì rẹ̀ arábìnrin Chinyere Ekumaro. Uzodinma tí ó jẹ́ gómìnà adìbòyàn ẹlẹ́ẹ̀keje láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ni wọ́n ṣe ìbúra fún láàrin aago 4 kù ìṣẹ́jú 12 ìrọ̀lẹ́ àná. Adájọ́ àgbà fún ìpínlẹ̀ Imo, Adájọ́ Teresa Chikeka, ni ó ṣe ìbúra fún gómìnà pẹ̀lú igbákejì rẹ̀. Lára àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ ọ̀hún láti rí Ààrẹ Bọ́lá Tinubu àti Ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́. Àwọn yòókù ni Ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio, agbẹnusọ aṣojú-ṣòfin Tajudeen Abbas, gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún, gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti, gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni a rí àwọn gómìnà àná fún ìpínlẹ̀ Imo Rochas Okorocha àti Ikedior Hakeem, Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúwùsì, Òbí ti Onitsha Nnaemeka Achebe, King Jaja of Opobo Dandansi Douglas Jaja, Eshu ti Nupe Yahaya Abubakar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú ọ̀rọ̀ rẹ̀, Uzodinma gbóríyìn fún àwọn ará ìpínlẹ̀ fún àtìlẹ́yìn wọn nígbà ìdìbò tí ó wáyé ní ọjọ́ 11 oṣù kọkànlá ọdún 2023, bí ó ti ṣèlérí láti má já wọn kulẹ̀ ní sáà ẹlẹ́ẹ̀kejì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀gbẹ́ni Ọládọ̀sù Àríyọ̀, agbẹjọ́rò bàbá ọmọ ọdún 13 tí àwọn ajínigbé ṣekú pa lánàá, ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni wọ́n pa ọmọ rẹ̀ bí ó ti ké gbàjarè sí àjọ àwọn agbẹjọ́rò Nigeria Bar Association (NBA) lábẹ́ ìṣàkóso Ààrẹ Makiyau, kí wọ́n bá dá sí àgbàkalẹ̀ ẹbí rẹ̀ tó kù lọ́wọ́ ajínigbé. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé àwọn ajínigbé ti pa 3 nínú àwọn 11 tí wọ́n jí gbé ní Sagwari Estate Layout, agbègbè Dutsen-Alhaji, ìlú Àbújá, níbi tí wọ́n ti jí Fọláṣadé pẹ̀lú àwọn àbúrò rẹ̀ 3 àti ìyá wọn gbé. Àwọn agbébọn yìí ni wọ́n ya wọ agbègbè Sagwari ní ọjọ́ Àìkú ọjọ́ 7 oṣù Kínní láàrin aago 8 ààbọ̀ ìrọ̀lẹ́ pẹ̀lú ìmúra bíi tológun, tí wọ́n sì jí ènìyàn 11 gbé. Lára wọn ni ìyá àti ọmọ rẹ̀ 4 pẹ̀lú receptionist àti barman ní ilé ìtura tí ó wà ní ìtòsí. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé wọ́n jọ̀wọ́ òkú Fọláṣadé pẹ̀lú àwọn 3 mìíràn. Lára wọn ni Nabiha Alkadiyar sí Military Checkpoint tẹ́lẹ̀ lójúnà Buhari-Jere SCC ní ìjọba ìbílẹ̀ Kagako, ìpínlẹ̀ Kaduna. Níbẹ̀ ni wọ́n ti ṣe ìdánimọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ bíbí agbẹjọ́rò àgbà fún National University Commission. Bẹ́ẹ̀, àwọn ajínigbé tí wọ́n ṣe àwáwí àìtètè rí owó gbà ti wá ṣe àlékún owó ìdásílẹ̀ wọn lọ sí 100 mílíọ̀nù náírà (100 million naira) látorí 60 mílíọ̀nù náírà (60 million naira) fún ẹnì kọ̀ọ̀kan. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ @KCUZoka ti ṣe àfihàn àtẹ̀jáde Àríyọ̀. Níbẹ̀ ni ó ti ṣàlàyé wípé agbẹjọ́rò ni òun ń ṣe, nípasẹ̀ ẹbí àti ọ̀rẹ́ ni òun fi rí mílíọ̀nù 7 ṣàjọ nínú 60 mílíọ̀nù náírà tí àwọn ajínigbé kọ́kọ́ béèrè, ṣùgbọ́n wọ́n kọ̀ láti gba owó yìí. Ó fi kún un wípé àwọn ajínigbé ń lérí láti pa ìyàwó pẹ̀lú ọmọ 3 tí ó kù. Bákan náà ni ó kérora lórí bí ìjọba ṣe kọ̀ láti gbógun ti àìsí ààbò lórílẹ̀-èdè. Ṣùgbọ́n kọmíṣánná fún àròyé ará ìlú ní Àbújá Ezekiel Dahatu, nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá, ké sí ìjọba àpapọ̀ láti kéde ìlú òfararọ ní agbègbè ilé ìjọba ìlú Àbújá látàrí ètò ààbò tó ń fojoojúmọ́ mẹ́hẹ sí ìwà ìjínigbé àti ìkọlù gbogbo ìgbà. Bákan náà ni ó ké sí mínísítà agbègbè ilé ìjọba Nyesom Wike kí ó dáwọ́ iṣẹ́ tí ó ń ṣe dúró, mójútó ọ̀rọ̀ tí ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí àwọn olùgbé. Ó ní kí wọ́n ṣe ìdásílẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ agbófinró
Joint Task Force gẹ́gẹ́ bí ọ̀nà mìíràn láti gbógun ti àìsí ààbò ní ìgbèríko. Ó ní àwọn ajínigbé yìí ti mọ gbogbo ọgbọ́n àwọn òṣìṣẹ́ ológun, ìdí nìyí tí wọ́n ṣe gbọ́dọ̀ wá ọgbọ́n mìíràn láti gbógun ti ètò ààbò. Gbogbo akitiyan akọ̀ròyìn láti bá alukoro ọlọ́pàá agbègbè ìlú Àbújá Joseph Adeh nígbà tí wọ́n kàn sí i ni ó já sí pàbó. Ó ní òun kò ní àǹfààní láti sọ̀rọ̀ lé e lórí. Bákan náà ni adarí ètò ààbò fún agbègbè ilé ìjọba ìlú Àbújá Adamu Gwari náà kò fèsì sí aago. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kò dín ní òkú ènìyàn 8 tí wọ́n ti rí yọ nínú ọgọ́rùú-ún àwọn tí ó rí ìjàmbá ọkọ̀ ojú omi tí ó wáyé ní Tunga Leda nítòsí abúlé Ṣúgúnù, ìjọba ìbílẹ̀ Bogu, ìpínlẹ̀ Niger ní ọjọ́ Àìkú. Ọkọ̀ ojú omi ọ̀hún gbéra kúrò ní Duga Mashaya ní wọ́ọ̀dù Duga pẹ̀lú ọgọ́rùú-ún èrò tí wọ́n rìnrìn àjò lọ sí ọjà wàrà ní ìpínlẹ̀ Kebbi nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, agbẹnusọ àjọ alámòójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Niger, Nsema Ibrahim Hussein sọ wípé òkú 8 ni wọ́n ṣì rí yọ nínú ìdóòlà ẹ̀mí tó ń lọ lọ́wọ́. Ó ṣàlàyé wípé lára òkú 8 tí wọ́n rí ni obìnrin 5, ọkùnrin 3. Ó ní ọ̀pọ̀ arìnrìn-àjò ni wọ́n ti dóòlà, ṣùgbọ́n nínú àtẹ̀jáde akọ̀wé àgbà gómìnà ìpínlẹ̀ Bọ́lọ́gì Ibrahim fún gómìnà ìpínlẹ̀ Fama Mohammed Umar Bago ni wọ́n ti tẹnu mọ́ ìdí fún àwọn iléeṣẹ́ ìjọba tí ọ̀rọ̀ kàn láti dìde sí ojúṣe àti pèsè ààbò ní àwọn agbègbè omi láti lè dènà ìjàmbá ojú omi. Gómìnà bá àwọn ará Bogu, olùgbé Bogu àti ìjọba ìbílẹ̀ Bogu kẹ́dùn bí ó ti ṣe àpèjúwe ìjàmbá yìí gẹ́gẹ́ bí àdálù ńlá. Ó gbóríyìn fún akitiyan àwọn àjọ Nsema àti àwọn òṣìṣẹ́ ìjọba lórí bí wọ́n ṣe tètè gbé ìgbésẹ̀ ìdóòlà ẹ̀mí pẹ̀lú àwọn òmùwẹ̀ lágbègbè. Bago ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá yìí ti ń ṣe lemọ́lemọ́ jù, gbogbo wọn gbọ́dọ̀ fi ọwọ́ sowọ́pọ̀ gbógun ti ìṣòro yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti ké sí ọmọ orílẹ̀-èdè kí wọ́n má da ara wọn láàmú lórí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ akàwé-gboyè ṣe ń jápa lọ ilẹ̀ òkèèrè. Jápa ni àkànlò àṣà tí wọ́n fi ń júwe ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn akàwé-gboyè tí wọ́n ń rin ìrìn-àjò lọ ilẹ̀ òkèèrè fún ìgbé ayé ìrọ̀rùn greener pastures. Tinubu sọ èyí ní ìpínlẹ̀ Imo níbi ìgbàlejò rẹ̀ sí ayẹyẹ ìbúra sáà ẹlẹ́ẹ̀kejì fún gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma lánàá. Ààrẹ ní àwọn yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn mìíràn láti fi rọ́pò àwọn tí ó ti jápa lọ ilẹ̀ òkèèrè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Mínísítà agbègbè ilé ìjọba ìlú Àbújá Nyesom Wike ni a gbọ́ wípé ó ti pe ìpàdé pàjáwìrì tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò láti lè sọ̀rọ̀ lórí ìwà ìjínigbé àti ìpànìyàn tí ó ń lọ lọ́wọ́ ní ìlú Àbújá. Lára àwọn tí ó wà níbi ìpàdé ọ̀hún láti rí olórí àjọ aláàbò ní agbègbè ilé ìjọba, aṣojú ìjọba, àwọn alága kánsù àti àwọn lọ́balọ́ba. Níbi ìpàdé yìí ni Wike ti rọ àwọn olùgbé ìlú Àbújá kí wọ́n má bẹ̀rù bí ó ti fi dá wọn lójú wípé àlàáfíà máa tó jọba padà sí agbègbè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókùn ti kan sáárá sí alága àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC Ọlá Olúkóyèdé lórí ìgbìyànjú rẹ̀ àti gbógun ti ìwà ìbàjẹ́ àti ìkówójẹ pẹ̀lú àwọn ìwà jìbìtì mìíràn láti ìgbà tí ó ti gba ipò, bí ó ti tọ́ka wípé ó ń ṣe dáadáa nídìí iṣẹ́ rẹ̀. You are doing well. Ẹgbẹ́tókùn sọ èyí lánàá ní olú iléeṣẹ́ wọn tí ó wà ní Àbújá nígbà tí Olúkóyèdé ṣe àbẹ̀wò sí i. Ẹgbẹ́tókùn tẹ̀síwájú wípé òun kí i kú oríire ìyànsípò rẹ̀, òun sì mọ̀ wípé Ààrẹ Tinubu ní ìgboyà nínú rẹ̀. IGP fi ìdùnnú rẹ̀ hàn bí ó ti ṣe àpèjúwe àjọ EFCC gẹ́gẹ́ bí ọmọ gidi tí ọlọ́pàá bí. Ó wá jẹ́jẹ̀ẹ́ láti ṣe àtìlẹ́yìn fún àjọ EFCC
Nínú ọ̀rọ̀ rẹ̀ ni Olúkóyèdè ti gbóríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá fún bí wọ́n ṣe bomirin àjọ EFCC láti kékeré tí ó fi dàgbà. Bákan náà ni ó mọrírì ìbáṣepọ̀ tí ó wà láàárín àjọ méjèèjì. Ó pe àkíyèsí IGP sí ìwé àdéhùn tí ó wà láàárín EFCC àti ọlọ́pàá láti yanjú ìṣòro tí ó ti kóra jọ, bí ó ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ ju ti àtẹ̀yìnwá lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká ọ̀jọ̀gbọ́n lórí ọ̀rọ̀ lọ́kọ-láya Amara Nwosu ti padà lọ fẹ́ ọkọ rẹ̀ àárọ̀ lẹ́yìn tí ìgbéyàwó rẹ̀ pẹ̀lú àwọn méjèèjì tí ó fẹ́ ṣìkejì àti ṣìkẹta forí ṣánpọ́n. Obìnrin awẹ́lẹ́wà yìí fi ẹ̀sùn ìpáǹle kan ọkọ rẹ̀ àkọ́kọ́ domestic violence kí ó tó fẹ́ ọkọ ẹlẹ́ẹ̀kejì oníṣòwò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó fi United States ṣebùgbé, Francis Van tí gbogbo ènìyàn mọ̀ sí Poindexter. Ìgbéyàwó ẹlẹ́ẹ̀kejì forí ṣánpọ́n lẹ́yìn tí ọkọ kejì fi ẹ̀sùn kan Nwosu wípé òun pẹ̀lú àwọn ọmọ rẹ̀ tí ó bí fún ọkọ àkọ́kọ́ ń fìtìnátì rẹ̀ láìmọye ìgbà. Bákan náà ni ó sọ wípé ó fẹ́ gba gbogbo ohun ìní òun, ó tún lo òun láti fi gba ìwé ìgbélùú kí ó tó wá lọ fẹ́ pásítọ̀ kan ní ilẹ̀ Amẹ́ríkà. Lẹ́yìn tí ìgbéyàwó ẹlẹ́ẹ̀kẹta forí ṣánpọ́n ni Nwosu kéde wípé òun ti làjà pẹ̀lú ọkọ àárọ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook ni Nwosu ti kọ wípé bí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ ṣe ń ṣọ̀fọ̀, ọ̀run pẹ̀lú àwọn tí ó nífẹ̀ẹ́ ohun tí ó dára ń yayọ̀ ìdùnnú. Ó tẹ̀síwájú wípé kí wọ́n má gbìyànjú àti mọ iṣẹ́ Olúwa nínú ayé òun nítorí kò yé òun gan fúnra òun. Ohun kan ṣoṣo tí òun mọ̀ ni wípé látinú oyún ni wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ wípé ọmọ ológo ni òun ń ṣe. Ẹni bá ní ìbéèrè kí ó lọ bi Ọlọ́run. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.